iná ṣẹ́yọ ní pápákọ̀ òfurufú ìlú Èkó, òṣìṣẹ́ fáànù dèrò ilé ìwòsàn. Àjọ tó ń rí sí ìrìn àjò ojú òfurufú ní Nàìjíríà FAAN ti kéde pé gbogbo nǹkan ti padà bọ́ sípò báyìí lẹ́yìn náà tó ṣẹyọ ní pápákọ̀ òfurufú Muritala Muhammad nílùú Èkó. Ṣáájú ni àwọn fídíò kan ṣàfihàn èéfín tó ń ru lágbègbè Terminal 1 ní pápákọ̀ òfurufú náà lálẹ́ ọjọ́ Ajé. Adarí àjọ FAAN Olúbùnmi Kúkú sọ pé ìwádìí àwọn fi hàn pé ìsàlẹ̀ Terminal 1 ọ̀hún ni iná náà ti kọ́kọ́ bẹ̀rẹ̀ kó tó jó dókè. Kúkú sọ pé àwọn èèyàn kan farapa nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún àmọ́ ẹ̀mí ẹnikẹ́ni kò bá a lọ. Ṣáájú ní FAAN ti kọ́kọ́ kéde pé iná kan ṣẹ́yọ ní pápákọ̀ òfurufú náà. Nínú àtẹ̀jáde lójú òpó X rẹ̀, àjọ ọ̀hún sọ pé òun lo ẹ̀rọ crane láti ṣiṣẹ́ ìdóòlà-ẹ̀mí lórí òkè téńté control tower pápákọ̀ òfurufú náà. Látàrí ìgbìyànjú wọn, gbogbo òṣìṣẹ́ 14 tó há sórí òkè téńté náà ni wọ́n dóòlà. Ó ní àpapọ̀ èèyàn 6, ọkùnrin 3 àti obìnrin 3 ni ọ̀rọ̀ náà kàn gbọ̀ngbọ̀n àmọ́ ara wọn ti balẹ̀. Ẹnìkan tó farapa ni a ti gbé lọ sí ilé ìwòsàn olú ọ́fíìsì FAAN fún àyẹ̀wò, ara rẹ̀ sì ti ń balẹ̀ báyìí. Bí iná náà ṣe bẹ̀rẹ̀, iléeṣẹ́ panápaná ìpínlẹ̀ Èkó sọ pé inú yàrá ayélujára pápákọ̀ òfurufú náà ni iná ọ̀hún ti bẹ̀rẹ̀ kí wọ́n tó kápá rẹ̀. Nínú àtẹ̀jáde kan tí adarí iléeṣẹ́ ọ̀hún Margaret Adésẹ̀yẹ buwọ́lù, ó ní yàrá náà tó wà ní òrùlé kẹta ilé náà ni iná ọ̀hún ti bẹ̀rẹ̀. Ìṣẹ̀lẹ̀ náà ṣàkóbá fún lílọ bíbọ̀ ọkọ̀ òfurufú. Lára àwọn tí ìṣẹ̀lẹ̀ náà pa lára ni iléeṣẹ́ Air Peace tó kéde fún àwọn oníbàárà rẹ̀ pé àtúnṣe yóò wáyé sí àwọn ìrìn àjò kan. Lọ́dún tó kọjá ni mínísítà ìrìn àjò ọkọ̀ òfurufú Festus Keyamo kéde pé ìjọba fẹ́ ṣe àtúnṣe agbègbè Terminal 1 náà pẹ̀lú owó tí iye rẹ̀ tó 712 billion naira. Àmọ́ ọ̀pọ̀ aráàlú ló bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ náà pé kì í ṣe àsìkò tí ọ̀pọ̀ aráàlú kò rí oúnjẹ jẹ ló yẹ kí ìjọba máa ná òbítíbitì owó fún àtúnṣe pápákọ̀ òfurufú. Àmọ́ Keyamo fèsì padà pé àtúnṣe ọ̀hún ṣe pàtàkì lásìkò yìí. Bí bẹ́ẹ̀ kọ́, ọ̀pọ̀ àwọn iléeṣẹ́ ọkọ̀ òfurufú ilẹ̀ òkèrè ni yóò fi Nàìjíríà sílẹ̀ lọ ilẹ̀ míì tí pápákọ̀ òfurufú wọn jọjú. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.